ṣe táwọn náà move wá sí ìlú yìí. Okay. So island yẹn lèmi náà ti gbé bẹ́ẹ̀ rí ibẹ̀ làwọn náà ti wá sí ìlú yìí padà. Okay. So àwa wà ní round table. Gbogbo àwọn tí àlejò wà round table yìí ni mo máa ń sọ bábá ti rí pé gbọ́gbọ́ ṣẹlẹ̀ wọ́n máa ní ẹ̀yin Yorùbá nation ọ̀rẹ́ ni gbogbo wa wọ́n máa ń fi mí ṣe wọ́n máa fi ń dàgbà. ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ ṣé Yorùbá làwọn tẹ́ ń sọ yìí. Yorùbá ni wọ́n. Okay, alright, ká lè clear dáadáa náà mi. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi gbogbo àjọ gbé ní island. So èmi máa ń sọ̀rọ̀ Yorùbá ni tí wọ́n máa ń fi mí dàgbàrà pé èwo ló ṣe máa ń dùn mí tí irú ẹ̀yin àbí Yèyé Dára àbí Bàbá Lẹ́kìtì tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní parí ẹ̀ láàrin ara yín láì má gbé wá sórí afẹ́fẹ́. Wọ́n máa ń pè mí wọ́n á máa fi mí ṣe yẹ̀yẹ́ pé ṣé ojú láwọn tẹ̀ ń tẹ̀lé ṣé ojú bọ́ yé gbára wọn jà. So àwọn nǹkan bẹ́yẹn ẹ̀yìn ló yẹ kẹ́ ti máa parí ẹ̀ kì í ṣe lórí afẹ́fẹ́. Ìyẹn kan. So ìgbà tó wá ń sọ̀rọ̀ wọ́n ní ṣẹ́yìn ò rí pé ẹrú ni wá ní under Nàìjíríà ni. Wọ́n ní báwo la ṣe jẹ́ mo ní òkè máa ṣàlàyé fún yín. Ẹ wò gbàtà wa wà ní island. Ìgbà yẹn làwọn èèyàn wọn fi ń travel lọ sí Amẹ́ríkà. Àwọn bàbá wọn. Wọ́n náà bàbá wọn yẹn ni wọ́n wá jà fún òmìnira island tí èmi àti ẹ̀yin tá a jẹ àǹfààní ẹ̀ níbẹ̀ nígbà tá a lọ bí ọmọ wa síbẹ̀. Mo ní tí bá ti bẹ́yìn ṣe ń ronú làwọn bàbá yẹn ṣe ronú lọ́nà náà. Èmi àti yín ò ní jẹ àǹfààní yẹn. Ṣèbá wa gbé bẹ́ẹ̀ a gba ìwé wọn ń sìn. Àwa ṣe bó ṣe wù wá à ń lọ bí tó wù wá láì má jẹ́ lọ́ máa gba visa. Àwọn bàbá Irish kan náà jà fún ogún òmìnira yẹn. So ẹrú ni wá ní under Nàìjíríà ní ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. So ẹ má kọ̀ndẹ́mù àwọn because wọ́n fẹ́ máa kọ̀ndẹ́mù olóyè pé ẹni tó Ọlọ́run ti dá lóhùn tó wá lọ ṣe mistake tó lọ tẹ̀lé ọ̀rọ̀. Mo ní àwọn irú olóyè yẹn náà nírú àwọn bàbá Irish ọjọ́ náà tí wọ́n sá lọ sí Amẹ́ríkà tí wọ́n fowó ránṣẹ́ sílùú wọn lọ́dẹ̀ ń fáìtì ẹ̀ ní house ní Amẹ́ríkà pé Ireland gbọ́dọ̀ kúrò lábẹ́ UK. Mo ní ṣe bí yẹn náà èmi àtẹ̀yìn ló fi dé báwa náà lè lọ síbẹ̀ láyé fi gbà wá àfi bí